الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف المرسلين محمد وعلى آله وأصحابه ومن سلك مسلكا ونهج منهجا إلى يوم الدين. دعوك فون ولا مبا تركاتك فون النبي محمد إكلام الله وترى جنجتنا كما مبا النبي محمد àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àbọ̀sọ́kọ̀ rẹ̀ sàlátù ọlọ́mùkárí gbogbo lápapọ̀. Akẹ́yẹ̀ ọmọ yàwá nínú Islam, ẹni tí ẹ̀sìn tó jẹ lógún tó sì mú láyà yín, ẹni tí ìmọ̀lọ́run lọ́kan tawhid tó jẹ yín lógún tó sì mú láyà yín. Akí gbogbo yín, àwọn tó súnmọ́ àtàwọn tó jìnnà, pé kí ọlọ́run àtúrà jẹ́ǹjẹ́tàn rẹ̀ kó mú bá gbogbo yín lápapọ̀. Mo ní gẹ́gẹ́ bí ọ́fíìsì wa, Al-Qur'an òun náà ní ìwé tí ń ṣàlàyé gbogbo ètò bá ṣe lo ìgbésí ayé wa, bá ṣe ṣẹ̀sìn fún wa. Mo ní ìpèníjà kékeré kan àbí ìpèníjà ní tó bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà kì í ṣe kékeré mọ́ ńláńlá ni. Wọ́n wá ní ìpèníjà ńláńlá kan fún àwọn ọmọ ìyá wa as-salafiyya al-wahhabiyya ní tí ó dàrú. Àwa ni ahlu sunnah wal jama'a, méjì ní Islam pèsè, Mùsùlùmí pèsè. Àmọ́ àwọn tí wọ́n pọ̀ jù àwọn náà ni ahlu sunnah wal jama'a. Al-Qur'an, àwọn èèyàn wọ́n ń pe àpèmọ́ra tí wọn ò jẹ́, tí wọn ò rí. Eléyìí ò bá ètò ìlànà ẹ̀kọ́ Islam lọ. Ìpèníjà náà tí mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn ọmọ ẹ̀yà wa, Mùsùlùmí ni wọ́n àmọ́ laysu min ahli sunnah wal jama'a. Tó bá já sí pé ní bí wọ́n ti ń pera wọn nìyẹn. Àwọn máa ń fàsìkò yìí sọ fún wa pé ní àwọn wo ni ahlu sunnah wal jama'a. Àwọn ahlu sunnah wal jama'a, àwọn ni asha'ira, àwọn ni maturidiyya, àwọn ni fudala'ul hanabila, àwọn ni ahlu tasawuf. Ìdí tí wọ́n fi ń jẹ́ ahlu sunnah wal jama'a, a máa mú ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ̀ wá lẹ́kúnrẹ́rẹ́ bí àsìkò bá ti ń tẹ̀léra wọn lọ. Àwa ahlu sunnah wal jama'a a ní àwọn masadiru sharia, àwọn ọ̀nà tá a máa ń gbà mú ìdájọ́ ẹ̀sìn. Àkọ́kọ́ òun náà ni al-kitab, which is èyí tó jásí pé ní al-Qur'an. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni as-sunnatu as-sahiha, àdí súnà yìí tó lálàáfíà. Kì í ṣe gbogbo súnà tó ń pè súnà lálẹ́ fi ti sọ́dọ̀ náà Muhammad sallallahu alaihi wasallam, súnà tó lálàáfíà. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ni al-qiyas. Ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni al-ijma', ìpanupọ̀, ìpaẹnupọ̀ gbogbo àwọn ummah sójú kan. Mẹ́rẹ̀ẹ̀rin yìí òun náà ni àwa ahlu sunnah wal jama'a là ń fi ń ṣe ibùmújáde ètò òfin Ọlọ́run ọba gẹ́gẹ́ bí ìjẹ́ Mùsùlùmí wa. Ó wá ṣeni láàánú pé láwọn kan wá kóra wọn jọ, wọ́n dé lọ́wọ́ gbẹ̀yìn. Ọwọ́ gbẹ̀yìn tí wọ́n dé yìí, wọ́n ní kíyàs àwọn ò nílò, ìjìmáù àwọn ò nílò. Ìtàwọn olú náà ni pé ní al-kitabu wa sunnah, al-kitabu wa sunnah. Fine. Àwa tá a jẹ́ ahlu sunnah wal jama'a kí gbogbo kíyàsù náà yóò lọ lórí ìtẹ́ ẹ bá fẹ́ fi wọn nǹkan, ìtẹ́ ẹ bá fẹ́ fi wọn nǹkan, ẹ fi wọ́n lórí kíní ń bẹnu Qur'an ni. Ẹ dẹ̀ fi wọ́n pẹ̀lú hadith Ànábì Muhammad
wọ́n ní méjì ń àwọn tá a jẹ́ alùsùnà wal jamaa a ní àwọn ìmáàmù mẹ́rin a ní Málìkì a ní Hanafi a ní Ṣáfi'í a ní Hanbali àwa alùsùnà wal jamaa ni ó wá sí ní láàánú wípé èyí tó ga jù nínú ẹ̀sìn Islam wa òun náà ni àkídà òun náà ni tawhid gbogbo àwọn ànábì Ọlọ́run sọ́lọ́run tọ́lọ́run rán níṣẹ́ tawhid Ọlọ́run fi rán wọn ṣẹ́ ìmọ̀ Ọlọ́run lọ́kan gbogbo ń tá a fẹ́ sọ nípa tawhid Ọlọ́run parí ẹ̀ sínú suratul Ikhlas láti bẹ̀rẹ̀ dópin bọ̀tílẹ́ni ànábì sallallahu alaihi wasallam tí Ọlọ́run fi Qur'an rán kò pariwo kankan fún wa tó ju tawhid lọ bọ̀tílẹ́ni nínú Sunnah nínú àdísì ànábì Muhammad sallallahu àríkà nínú àdísì wípé ní man ahdasa fi amrina hadha ẹni ó bá dá àdádálẹ̀ tó bá introduce nǹkan míì ma laysa fi amruna tá a lọ́wọ́ ń bẹ̀ táṣẹ wa ò sí ń bẹ̀ àṣẹ tání àṣẹ ànábì Muhammad tọ́lọ́wọ́n bó pàṣẹ rẹ̀ fa huwa raddun á dá padà fún wa kullu bid'atin dalalah gbogbo tí bá sì ń jẹ́ àdádálẹ̀ ọ̀nà àánú ni wa kullu dalalatin finnar mọ̀fúnmù àwọn ẹni táwọn wòye àwọn ò gbà pé bídíà méjì ní bẹ bídíà ní bídíà ń jẹ́ orí agbẹ́rin rẹ̀ náà ni mo fi fẹ́ mú orí agbẹ́rin àgbọ́yé wọn ó ní mo fi fẹ́ mú ìpèníjà yìí wá àwárí bẹ́ẹ̀ ìyẹn ni wípé èyíkéyìí ẹ̀sìn èyíkéyìí tún ọba ti ṣe tá a ti rí àyà fún nínú al-Qur'an tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ó ṣàlàyé rẹ̀ fún wa tí wọn ò sì ṣe lójú rẹ̀ bídíà ni ọ̀rọ̀ àkídà ó wá kọjá bẹ́ẹ̀ challenge mi lélẹ̀ gbogbo àwa tá à ń jẹ́ alùsùnà wal jamaa gbogbo wa pátá lágbà yí pé ní tawhid kò pé méjì kò sì pé mẹ́ta tawhid kan náà ni tó bá ti lọ ọgbọ́ ọlọ́run gbọ́ náà ni. ààrí nínú àdíìsì kan tó lálàáfíà àbí tí ò lálàáfíà tá nábì pín tawhid sí mẹ́ta ààrí àyá al-Qur'ani tó pín tawhid sí mẹ́ta tawhid kan tawhid náà ni tó bá wá rí bẹ́ẹ̀ tawhid kan yìí òun wá ní gbogbo àwa tá a jẹ́ alùsùnà tí population wa jẹ́ bí 1,900,000,000 98 or 99% mùsùlùmí ayé ni tawhid yìí ni wọ́n nígbàgbọ́ sí kìí ṣe tawhid mẹ́ta lọ́kan. èwo ni tawhid mẹ́ta lọ́kan ẹ mọ̀ ẹ̀yà wa nínú Islam kí ló fa ìpèníjà yìí ẹ̀rù ń bà wá inú ń kọ wá nílẹ̀ Yorùbá torí pé ní gbogbo bí tí wọ́n ti ń ta ẹ̀jẹ̀ èèyàn sílẹ̀ láyé tawhidi yìí tó jẹ́ mẹ́ta lọ́kan yìí òun ni wọ́n ń lò láti lè fi ta ẹ̀jẹ̀ mùsùlùmí ẹgbẹ́ wọn sílẹ̀ ìtí ń kó wá lóminú ni ẹ mo fi wọ́n pé gbogbo àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n jẹ́ Salafiyya Wahhabiyya tí gbogbo ẹni tí ó bá ti nígbàgbọ́ nínú tawhidi mẹ́ta lọ́kan yìí Salafiyya Wahhabiyya ni ìdí rẹ̀ rèé kán mú fún mi kán sọ fún mi ẹ̀rí tó fẹsẹ̀ rinlẹ̀ nínú al-Qur'ani tó pín tawhidi sí mẹ́ta ẹ̀rí tó fẹsẹ̀ rinlẹ̀ nínú sunnatu sahiha tó pín tawhidi sí mẹ́ta tá a bá wá rí tánàbí ò pín tawhid táwọn sahaba ò pín tawhid táwọn
àwọn tabi'un tí wọn ò pín tawhid àwọn as-salasatul qurunil mufaddala àwọn 300 àwọn ọgọ́rùn ọdún mẹ́ta tó tó tẹ̀léra wọn táàrí kankan nínú wọn tó pín tawhid ọgọ́rùn ọdún kẹrin àárí nínú wọn tó pín tawhid ọgọ́rùn ọdún karùn-ún àárí nínú wọn tó pín tawhid ọgọ́rùn ọdún kẹfà àárí nínú wọn tó pín tawhid ẹ wá bá ń béèrè lọ́wọ́ wọn èwo ni sálàfù tí wọ́n ń rìfáà sí nínú àwọn tó pé àwọn ọgọ́rùn ọdún mẹ́ta ẹni sálàf gbogbo àfáà tó kọjá ọgọ́rùn mẹ́ta àwọn kì í ṣe sálàf àwọn náà yìí ṣe sálàf àwọn náà yìí ṣe sálàf Abul Hasan al-Ash'ari nínú sálàf ló wà wọ́n bí ní 260 ó kú ní 324 260 ìjìríyà ó ti kó sínú ọgọ́rùn ọdún kẹta ẹlẹ́ẹ̀kẹta Abul Mansur al-Maturidi ó ti kú òun náà kú muhasiru lòun pẹ̀lú Abul Hasan al-Ash'ari tàbá ń dákọ̀ sálàf Maliki nínú sálàfì ló wà Ambali nínú sálàfì ló wà Shafi nínú sálàfì ló wà Abu Hanifa nínú sálàfì ló wà èwo nínú wọn ló pín tàwíìdì sí mẹ́ta tàwíìdì yìí òun wà ní tàwíìdì kódà nínú àwọn tírà míì níbi tí ọ̀sẹ̀ ti sí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọ́n pe tàwíìdì ní tàwíìdì tó wà bloody tàwíìdù kọ́bílún lè dìmọ̀ tàwíìdì tó yẹ pé ní ìmọ̀ gbẹ̀jẹ̀ ni kí nìdí tí fi gbẹ̀jẹ̀ kí ni tàwíìdì mẹ́ta tí mò ń sọ yìí tàwíìdì rububiyya tàwíìdì uluhiyya tàwíìdì asma'i wa sifat tàwíìdì rububiyya wọ́n nígbàgbọ́ gbogbo bí tí mùsùlùmí ti gbógun ti mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ ní gbogbo ayé ní nǹkan bí ọgọ́rùn ọdún mẹ́jọ àbí mẹ́sàn-án sísìn lẹ́pẹ̀jù ọgọ́rùn ọdún mẹ́fà àbọ̀gọ́rùn ọdún méje sísìn tán ti gbógun ti ra wọn láyé tó pé mùsùlùmí kojú mùsùlùmí tán fi para wọn orí tàwíìdì yìí ló pilẹ̀ rẹ̀. tàwíìdì yìí torí pé ní wọ́n gbà yí pé ní ẹni tó bá ní tàwíìdù rububiyya kò síyàtọ̀ láàrin òun pẹ̀lú kùfàrù Quraysh àwọn kèfèrí Quraysh tí wọ́n gbógun tànàbì tí wọ́n gbéjà tànàbì wọ́n nígbàgbọ́ wípé ní àwọn náà ní tàwíìd tí wàhálà bá ṣẹlẹ̀ sí wọn wọn ò ní pè nǹkan kan míì àyàfọ́ Ọlọ́run ọba ẹbọ ni wọ́n sì ń ṣe tẹ́lẹ̀ òòṣà ni wọ́n ń ṣe tẹ́lẹ̀ àmọ́ nígbà tí wàhálà ṣẹlẹ̀ wọn ò pè nǹkan míì Ọlọ́run ni wọ́n pè wọn ò pè òòṣà wọn mọ́ wọ́n wá ń fi ìgbàgbọ́ tí mùsùlùmí ti ń kírun ti ń gbààwẹ̀ tó náà nígbàgbọ́ nípa Rabbul Alamin alhamdulillahi Rabbil Alamin wọ́n fi wá fi wé kèfèrí Quraysh ìyẹn ló mú kí wọ́n fi dìde ká máa gbógun ti mùsùlùmí. Ànábì Muhammad sallallahu alaihi wa sallam ànábì tó gbógun tí Ọlọ́run rán níṣẹ́ fún 23 years ọdún 23 ogun tó jà wọ́n pín sọ́nà méjì àwọn kan bẹ Saraya àwọn kan bẹ Gazawat gasu nìyí tó lídì Saraya nìyí tó rán yàn lọ tá a bá pa méjèèjì papọ̀ bóyá 17 ní gasu 27 ọ̀nà ní Saraya méjèèjì yìí kò tí ì wọ 47 ọ̀nà 43 ní ogbó 43 yìí kò sí kankan tó gbógun ti mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ nínú rẹ̀ defensive ni ó fi dáàbò bo àbí nígbà táwọn kèfèrí bá ń lé gbé làwọn bọ̀ wá bá yín jà ṣé mùsùlùmí ò wá jòkólẹ̀ sílé yóò máa ran kàn yín pé ní Ọlọ́run bẹ níbẹ̀ yóò dáàbò bò wá ṣé mùsùlùmí ó dìde láti lọ lè dáàbò bora rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀ ní ọ̀tọ̀ kéèyàn jẹ́ sàlàfíyàn ọ̀tọ̀ sálàf
ní àwọn tó ṣẹ̀mí ní ọgọ́rùn-ún ọdún mùsùlùmí tó ṣẹ̀mí lọ́gọ́rùn-ún ọdún mẹ́ta ní táàmù ní mùsọ́lá títí ìsìlámíyà ni mò ń sọ yìí o. Sálàfù ni àwọn tó ṣẹ̀mí láàrin ọgọ́rùn-ún ọdún mẹ́ta. Kéèyàn máa wá jẹ́ sàlàfíyán ìyẹn ni wípé ní ń ṣe bí àwọn ẹni tó ṣẹ̀mí láàrin ọgọ́rùn-ún ọdún mẹ́ta tàkọ́kọ́. Mo fi sọ wípé ní mo wá challenge mo wá pè wọ́n níjà pé kán bá wa sọ ṣé bídíà ni tẹ̀símù tawhid àbí kì í ṣe bídíà, ṣé mú dásà ni tẹ̀símù tawhid pípín tawhid sí mẹ́ta, ṣé mú sádàdálẹ̀ ni àbí wọ́n gbé nǹkan tuntun wọnú ẹ̀sìn tánàbí ò mọ̀ sí àbí kì í ṣe bẹ́ẹ̀, kán sọ fún wa. Tá a bá wá sọ àwọn tí wọ́n pọ̀ jù láyé nínú mùsùlùmí òun náà ní ahlu sunnah wal jamaa. Ànábì sì jẹ́ ó yé wa pé ní la tajtami'u ummati ala dalala. Àwọn èèyàn mi àwọn àlùmọ̀ mi wọn ò ní kójọ wọn ò ní pọ̀ lórí ọjọ́ náà nù. Wọ́n wá béèrè lọ́wọ́ wọn ṣé gbogbo 1.9 billion mùsùlùmí ayé yìí so orí ọjọ́ ọ̀nà àánú láwà ẹ̀yin tẹ́ ẹ̀ wájú bíi 10 million 5 million ẹ̀yin lè wá mọ̀nà. Tá Nábì sì sọ fún wa sallallahu alaihi wasallam pé tó bá dìbò yẹn tí wàhálà bá fẹ́ ṣẹlẹ̀ tí ìyàpẹ́ tó bá ṣẹlẹ̀ Ànábì ní fa alaykum bil jamaa, ibi tí àwọn jama bá dúró sí ibi tọ́pọ̀lọpọ̀ yẹn bá wà ó lẹ́nu kẹwàá o ẹ mọ́ lọ tìyín lọ́tọ̀ọ̀tọ̀ o. Àwọn àwọn oníjàmá àwọn as-sawadu al-a'zam, àwọn tán pọ̀ jù tán wà lójú kan, àwọn wo ló wá pọ̀ jù. Challenge lélẹ́yìí, mo fẹ́ ẹ dá mi lóhùn pẹ̀lú ẹ̀kọ́ torí ilẹ̀ Yorùbá ò lè lajú lẹ̀. Nígbà tí pòfẹ́sọ̀ kan jáde tó ní àwọn kèfèrí ní ẹ̀kọ́ àwọn kèfèrí ni wọ́n ti bọnú Islamic religious knowledge tí wọ́n fi ń ṣe exam fáwọn ọmọ. Àwọn tí wọ́n sì ṣètò kọ̀ríkúlọ́ọ̀mù yìí àwọn àṣàyíra ni wọ́n. Nǹkan mẹ́rin gbogbo àwọn tán wà ní stances Islam sọ wọ́n mọ ọmọ tí mò ń wí pé ní tán máa sọ ọmọ pé ní mélòó ni àwọn sources àwọn ọ̀nà tán gbà sí ìdájọ́ ẹ̀sìn mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n kà fún wọn, mẹ́rẹ̀ẹ̀rin yìí ni wọ́n fẹ́ yọ kúrò, wọ́n fẹ́ yọ méjì kan yọ kìíyà gbogbo nǹkan ni wọ́n yọ. Tẹ́ ẹ̀ bá sì ń wá ẹni tí ń parọ́ láyé irọ́, àwọn tí wọ́n good nínú tahrif tasyif yuharrifuna al-kalima an mawadi'i, àwọn tí wọ́n máa ń ọ̀tọ̀ ní tọ́lọ̀ ń sọ ọ̀tọ̀ ní tí wọ́n sọ iṣẹ́ àwọn ọwọ́ Yahudi ni. Tán bá lè sọ fún wa torí pé ní ọ̀pọ̀lọpọ̀ secondary schools tí wọ́n ti ń kọ́ àwọn ọmọ tó jẹ́ private secondary school lẹ́nìí tí wọ́n ti ń kọ́ àwọn ọmọ ní tawhid di ẹlẹ́jẹ̀ yìí tán fi ibi títí ń bẹ̀rẹ̀ nìyẹn. Saudi kan tó lè sọ yìí pé ní àwọn change àwọn fẹ́ mọ̀ review curriculum wọn in tó kó bá wọn láyé òsì kẹsẹ́ kékeré. Sọ̀tọ̀ níbẹ̀ à ń fi àsìkò yìí a fi ń sọ fún wa àsìkò ìnfijáàrò ilmi láwàyí ìnfijáàrò ilmi mẹ́rin rẹ̀ wá káfílà káyà àti tó wà ńlẹ̀ nínú mímọ̀ káfí yẹ̀ wò. Ẹni tí ò ní làákàyè ò lè dá sọ̀rọ̀ mímọ̀, eléyìí sọ̀rọ̀ àgbérùgbésọ̀ copy and paste no, àgbọ́yé rẹ nínú tọ́lọ̀ ń sọ yẹn in tí àṣàyẹ́rà fi jẹ tó fi ta gbogbo wọn yọ nìyẹn. Torí bẹ́ẹ̀ a máa retí torí pé ní ìta ṣe níjẹta a fi dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni response ló ń fi láti máa fèsì lórí eléyìí tá a wí ló máa determine nǹkan bẹ́ńlẹ̀ púpọ̀ lórí wípé ní aláwọn gbogbo àwọn Asia gbogbo àwọn ìjàmíàtú ayé ẹ wò ó lápèjúwe náà ní Morocco àwọn jàmíàtú pọ̀ ní Morocco láwọn universities
mazhabi wo ni wọ́n ń lò ní àwọn jamiati Asia ní Morocco yẹn Ash'ari ni wọ́n wà ní Tunis wọ́n wà ní Jazair wọ́n wà ní Sudan wọ́n wà ní Libya wọ́n wà ní Iraq wọ́n wà ní Syria wọ́n wà káàkiri. wáì tó wá jásí gbogbo ẹni tó bá tí ìbá ti pé wọ́n fẹ́ dá wàhálà wọ́n fẹ́ dá fìtínà kalẹ̀ kí ló lè mú kí wọ́n dé lójijì kán dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa kọ iṣẹ́ táwọn èèyàn ti ṣe. ẹ̀yin mùsùlùmí mo fẹ́ kẹ́ ronú sọ̀rọ̀ yìí o eléyìí sọ̀rọ̀ pé láwọn kan bá làwọn jà wọ́n bá làwọn jà o a gbọ́dọ̀ sọ heritage wa tùrọ́ọ̀sù wa ogún wa a gbọ́dọ̀ mójútó a gbọ́dọ̀ dáàbòbò kí ló gún gbogbo àwọn mùsùlùmí ayé òun náà ni Ash'ari òun náà ni Islam. à ń pe Ash'ari ní Ash'ari ó kọ́ lásán páàsì ní mọ́níájú àwọn Salaf ẹ gbàgbé ó kọ́ bíi Málìkì ṣé ẹ̀sìn Málìkì là ń sìn ni àwa tá à ń tẹ̀lé Málìkì ní fíìgì sí ṣé ẹ̀sìn Málìkì là ń sìn ni ṣé nítorí pé Málìkì lọ́lọ́run fi iṣẹ́ fíkìú yẹn sí ọ̀gángan rẹ̀ bẹ́ẹ̀ ni Ṣáfì ọlọ́run fi Ṣáfì ṣe iṣẹ́ yẹn sí ọ̀gángan rẹ̀ eléyìí Ṣáfì ni eléyìí Málìkì ni the same thing náà pé eléyìí Ash'ari ni eléyìí Maturidiyya ni ọlọ́run fi sí ọ̀gángan wọn ni gbogbo ayé gbogbo almost be 2 billion yẹn ló sì testify bẹ́ẹ̀ náà fi wà lórí ojú ọ̀nà bẹ́ẹ̀ níparí falyashhad thaqalani anni ash'ariyyu wassalamu alaikum warahmatullahi wabarakatuh.